Hello. Ẹ̀yin èèyàn wa, ẹ kú bó ṣe ń lọ. A kú etí ìgbọ́ wa kí bí gbogbo nǹkan ṣe rí báyìí o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní ṣe ló gbọ́ pé kábíyèsí àwọn aláhesọ, wọ́n lọ rí ọba Frederick o, tí wọ́n lọ rí ní ọ̀dọ̀ Naomi. Wọ́n lọ rí lọ́dọ̀ Naomi o ní Àkúrẹ́ o, pé kábíyèsí ẹ wà ń bẹ̀ yẹn. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣeré gélé pẹ̀lú Naomi báyìí, pẹ̀lú nǹkan tẹ́ ṣe pẹ̀lú Tóbi lọ́ba, pé Tóbi fẹ́ ba gbogbo nǹkan jẹ́ o, pẹ̀lú bọ́n ṣe sọ pé ṣe ni ó lọ sí Ghana lọ wá Kayamata láti fi bá ti kábíyèsí jẹ́ nítorí ti Naomi. Wọ́n ní ṣe ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé Tóbi lọ́ba ó fẹ́ destroy ìjọba kábíyèsí láì ṣe pé nǹkan tó fi torí ẹ̀ tó fi lọ sódìdí Ghana, wọ́n dẹ̀ fún ní ajẹ́bí idán. Wọ́n là jẹ́bí idán gidi gan, tó jẹ́ pé òun tún ń ṣe Kayamata ní gbogbo Nàìjíríà, pé òun ò tí ì rí tó dàbí ti Ghana. Adéwàmí wá ló gbọ́ gbogbo discussion òun àti àwọn babaláwo ti Ghana. Kẹ́ máa wo nǹkan tí Tóbi fẹ́ dálẹ̀. Wọ́n ní sìn kó ti kó bá kábíyèsí pórógódó, pé àfikọ́ lọ́hùn kó gba kábíyèsí o. Àmì àṣẹ. Lọ́ba ní wọ́n sọ pé ọba Frederick ó ní pọ́wọ́ òun ti fẹ́ tẹ̀. Òun sọ fún Naomi pé kábíyèsí ò lè tọ́jú ẹ̀. Obìnrin ti pọ̀jù fún kábíyèsí. Kábíyèsí kàn ń lo immunity Naomi láti fi ṣe gbogbo nǹkan tó ń ṣe. Pé tó wáyé pé ó nífẹ̀ẹ́ Naomi, ṣé ó tún máa lọ wojú obìnrin mi? Pé kí ló wà lára Tóbi tí ò sí lára Naomi? Kí ni Tóbi ṣe fún? Irú èrè wo ló jẹ lára Tóbi tí ò rí ní ọ̀dọ̀ Queen Naomi? Wọ́n ní gbogbo oríṣiríṣi tí kábíyèsí ń gbọ́, wọ́n ní kíákíá ló sáré. Wọ́n ní wọ́n rí ọba Frederick ní ọ̀dọ̀ Naomi l'Ákúrẹ́. Wọ́n ní kíákíá ni kábíyèsí sá kàbàkàbà, ó sá jọ̀nàjọ̀nà. Àkúrẹ́ yá pẹ̀lú àwọn alàgbà bíi mélòó kan náà ló tẹ̀lé wọn. Bá ṣe gbọ́ allegedly ni. Wọ́n ní lóòótọ́ ọba Frederick, wọ́n ní ó try láti wá sí ọ̀dọ̀ Naomi l'Ákúrẹ́, pé ṣùgbọ́n ẹ kúkú mọ Naomi náà. Wọ́n ní Naomi le ẹsẹ̀ ò balẹ̀. Wọ́n ní Naomi le pé kì í ṣe ìlú yìí, òun ò gbọ́dọ̀ rí ní sàkání òun. Ló bá control gbogbo àwọn security ẹ̀. Ẹ má jẹ́ kí anybody tí ò ní lárí tó lè kó bá òun, ẹ má kó wọnú. Ẹ má ṣí géètì fún wọn. Ìbá sọ wípé òun wá láti ibi ọ̀nà jíjìn àbí ìlú òyìnbó, ẹ má ṣí géètì fún. Ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀yìn tó ń bọ̀. Ó ní ṣùgbọ́n o, tí kábíyèsí bá dé, ẹ ṣílẹ̀kùn fún. Ẹ ṣílẹ̀kùn fún pé kó wọlé, pé ṣùgbọ́n tí ò bá ṣe kábíyèsí, ẹ má ṣílẹ̀kùn anybody. Wọ́n láwọn security ní àwọn ti gbọ́ mà. Wọ́n ní kò pẹ́ ní kábíyèsí dé. Àṣà àwọn tó kàn kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tán ti wí pé àárín kábíyèsí àti Naomi, pé àárín wọn ò gún régé, pé àwọn tó fẹ́ rí Naomi láti ìjọ yìí, pé ìgbà tí Naomi ti wà láàfin, wọn ò lè lọ, wọn ò lè wá mọ́. Pé kẹ́rẹ́ tán ti gbọ́ pé Naomi ti wà l'Ákúrẹ́,
wọ́n ní ó jí bẹ́ẹ̀ lọ ìyá mi bí gbogbo wọn ṣe dìde nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní wá sí tó ń wá sí Àkúrẹ́ àwọn ọmọ Naomi dẹ̀ ti sọ pé òun ò fẹ́ anybody torí rúmọ̀ tó ń gbọ́ ni pé òun ti wà l'Ákúrẹ́, òun ti single, òun ti ṣe pé tóun bá fẹ́ ọkọ òun máa choose fúnra òun dẹ̀ máa sọ fún kábíyèsí kó sì tó gẹ́ pé ṣùgbọ́n sì láéláé àtọkọ o àtàlé o àtẹ anybody òun ò fẹ́ rẹ́ anybody òun ti ẹ̀fẹ́ rẹ́ ní kọ́kọ́ nínú ilé òun l'Ákúrẹ́ yìí kán jẹ́ kóun bí wọ́n ní kẹjẹ́ kóun wà ó ṣe wà torí ojú ọ̀run tẹ́yẹ fò láì farakàrà pé kó lúkálukú símí ẹ̀dọ̀ àwọn aláhìsọ àwọn tó ń rí àwọn atọ́ọ̀rí tó sọ pé àwọn rí àwọn abatẹnijẹ́ tó kí gbogbo wọn kan bèlà torí gbogbo nǹkan tí Naomi rí láàfin yẹn wọ́n ló jọ́ lójú ó dẹ̀ ń bà á lẹ́rù pé kí lélẹ̀ Ọlọ́run àwọn máa ṣàánú wọn. Wọ́n torí ẹ̀ka Naomi ilé ìsinmi ló wà bẹ́ẹ̀ pé kóun sinmi kẹ́ni bọ̀dì má débi tó ń wà mọ́. Wọ́n ní ṣe ni kábíyèsí dé bíbà wọ́n ní bó kàn ṣe wọlé bẹ́ẹ̀ ó ṣe dé ààfin ó ṣe dé Àkúrẹ́ kí gẹ́gẹ́ bí instruction Naomi wọ́n ti ṣí géètì fún ó ti wọlé. Wọ́n ní bó ṣe wọlé báyìí ó kọ́kọ́ rí wọ́n ní sinmi lórí sinmi ìwé àwẹ̀ àwọn oníṣẹ́ wá rí ojú kábíyèsí tó nà ṣòro tó lóun béèrè Naomi sinmi dáná ẹ̀gbọ́n ẹ̀dá ó ló wà lókè lọ́ bá ń pè wá lọ́ pé sọ̀kalẹ̀ ló bá sáré lọ. Wọ́n ní kábíyèsí òṣùpù lọ sókè o wọ́n ló yìí wà ní dáńsì ẹ̀ lọ́kọ́ lọ pé Naomi sọ̀kalẹ̀. Wọ́n ní bí sinmi ṣe sáré lọ sókè sísá mi kábíyèsí pè ẹ́ sàlẹ̀ wọ́n ní kò máa bọ̀ sí kò yọjú sáwọn níbẹ̀ olórí Naomi ní kí ni kábíyèsí ṣe ń sàlẹ̀ tán ní kémi máa bọ̀ lókè ẹni kan máa bọ̀ lókè báwọn ló ń ṣe wá sísàlẹ̀ báwọn ló ń ṣe fẹ́ wá sísàlẹ̀ wọ́n wá pé ẹni kí kábíyèsí gòkè pé òun ò sọ̀kalẹ̀ wọ́n ní sinmi wá sọ pé má ṣe bẹ́ẹ̀ o ọkọ ẹni lọkọ ẹni kò sí bí kìí náà ṣe lè jẹ lọ jẹ ẹ tó wúwa lóṣèlú di ààfin lọ́hùn Ifẹ̀ ó wá s'Ákúrẹ́ ó ní kò sọ̀kalẹ̀ ó ní kò pé tọ́lá tẹ̀rí bó ṣe bí kábíyèsí ṣe tìbírú tí gbogbo ẹ̀ṣá ni kábíyèsí ṣe ní kí Naomi máa sọ̀kalẹ̀ wọ́n ní kò pàpẹ́ náà bí Naomi ṣe sọ̀kalẹ̀ kàbàkàbà ló bá ní Naomi etí ẹ mélòó ó yá ẹ bá mi bẹ̀ ẹ́ wọ́n ní sọ fáwọn alàgbò yóyóyóyá iṣẹ́ tá a wá ṣe nìyẹn wọ́n láwọn pípẹ́ wọn ní ká Naomi ìwọ làwa bẹ̀ o lórí gbogbo ìtàn ṣe láti jọ ìtàn sọ pé ògbẹ̀bẹ̀ kábíyèsí ó gbọ́dọ̀ gbẹ̀bẹ̀ kábíyèsí o jọ o jẹ́ka jọ jèbù rẹ o àti bá kábíyèsí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kábíyèsí dẹ̀ ti rí aláìsí gbogbo nǹkan tí tó ṣe pé wọ́n ní kábíyèsí sọ pé kàyámátà ni o òun ò mọ nǹkan tí tóbi fi ṣe òun tóun fi lọ ṣe gbogbo ètí náà tóbi ṣe tóbi sọ pé òun ṣe òun ò mọ̀ pé kàyámátà ó ṣe tán ojú òun dá Naomi ìṣèkò fẹ́ pa òun tóun bá tiẹ̀ ní kóun máa hàn mọ́ the same thing tóun bá ní kóun mọ̀ the same thing péjọ lólétì ní pé kò jọ nǹkan tá a wá ṣe àbẹ̀ ni kò jọ kò gba ẹ̀bẹ̀ wọ́n ní Naomi wá rẹ́rìn pé ṣé títorí ẹ̀ lè ṣe sọ pé gòkè lè ṣe ń sá kàbàkàbà pé kábíyèsí ó ti kọjá ṣẹ́rá àwọn àlè yìí yẹn ẹ lọ máa fẹ́ wọn ẹ fẹ́ wọn tó máa tẹ́yìn lọ́rùn ẹ fẹ́ wọn tó jẹ́ pé ọkàn wọn wá balẹ̀ fóun tiẹ̀ nísìnyí hílàhílò tóun gbàdúrà tóun ṣe gbogbo ní gbogbo àpọ́nlé ní gbogbo yẹn ẹ lọ bá àwọn ìyàwó yìí ẹ lọ bá àwọn àlè yìí kẹjọ bá wọn ṣe ìyàwó wọ́n ní kábíyèsí ní Naomi tó bá fẹ́ kó pa òun
gbogbo wàhálà tó ń ṣe láti bẹ́ẹ̀ ṣe wedding, láti ṣe gbogbo eré tó ń sá. So ṣé ibi tó fẹ́ kó láàsì sí lélẹ̀? Pé tóun bá bẹ́ẹ̀ kó gbọ́, òun ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Kì í ṣe kékeré mò ń bọ̀, kábíyèsí ẹ̀sìn mi ẹ̀dọ̀. Wọ́n fi wàdùwàdù lá ọbẹ̀ gbóná. Ẹ̀yin èèyàn wa, ẹ wá ṣàkẹ́bà láìkẹ́. Màmú ìtókù wa torí eléyìí ẹ lè gbọ́ tán, sórí yẹn gùn gan. Ẹ ṣe bẹ̀ ṣe tẹ̀sí, tó bá ṣàkẹ́bà láìkẹ́, kẹ́ bá subscribe kẹ́ dẹ̀ fi ìtókù sí comment section. Ẹ ṣé gan bẹ̀ ṣe tẹ̀sí sí wa. Láyọ̀ o.